believe àwọn olórin ní gbogbo Nàìjíríà ni pé Ṣẹ̀fẹ̀ Àlàó nìkan ló wà l'Abẹ́òkúta. Pé máa wá fẹ́ correct impression yẹn pé sẹ́ẹ̀. Alangere o, Alangere lẹ́tọ̀. Èmi àti Wọlé Papa kẹ̀dẹ̀rẹ́ àdàbí Pàṣọ àti Òṣùpá ni. Kí ló fà á? Yorùbá òye ni Wọlé Papa. Nígbà míì ó máa ń kọ àwọn orin kan wá ní ohun Mr. Ọ̀gbàrà. Èmi kàn máa lọ rẹ̀. Tó lè gbé gbogbo odò lọ. Yorùbá òye ni. Nígbà yẹn. Ó ìdọ̀tí lọ̀gbàrà ń kò náà. Ọ̀gbàrà ni Atóríṣe. Ọ̀gá mi ni wọ́n. Ṣùgbọ́n máa ń fọ́nbù lẹ́kùnkan. Ariwo yàtọ̀ sórin, orin yàtọ̀ sáriwo. Igbe kíké olóbùrò kò jọ tẹyẹkẹyẹ nígbó. Gbogbo ẹyẹ ló ń bẹ nígbó, wọ́n ń pè èdè lóríṣiríṣi. Igun mẹ́rin láyé ni ọ́, igun mẹ́rin ni ṣúgà ní, ètò kan tó lórúkọ mẹ́rin. Alhaji Pasuma Wonder. Mo láìpẹ́ wọn gan ni o. Mo wá ń kí wọn kọ̀ wọn ti ẹ̀kọ́ dá mi lé. Àwọn èèyàn ń wò mí. Àwọn akọ́ kí ni ọgbẹ́ni mo kàn ní àlàyé ẹ̀ fi mí pa rè. Bá fi ẹ́ pa ńkọ́, ṣé mi ò lè fi ẹ́ pa ni? Ẹ lè fi ta ni pa. Mo kàn ní gbogbo nọ́ọ̀sẹ̀nsì tẹ̀yìn ṣe lẹ́kùn Èkó ní kẹfí tẹ máa ń ṣe ọba ṣe nǹkan kan yẹn. Pasuma kan tó bí òtí tí wọ́n kọ bí o fẹ́ ṣòro dáadáa. Àìgbọ́ra ẹni yé ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn. Ọ̀rẹ́ ni tí ó bá mọ̀ mí ẹ̀sọ̀ fún kó lọ gbé náà wá kó wá wà láyọ̀ ọ̀bọ tó ń ṣeré lọ́wọ́. Sáré wá wo nọ́mbà 1. Kí ló wá fa nọ́mbà 1 àtẹ̀yìn sọ yẹn? So first album mi fúnra mi ni mo ṣe nínú 200 copies yẹn. Bóyá agídí ni mo fi rí 10 tá ń bẹ̀. Bóyá ló mọ ohun ojú rí, kọ́gbọ́n nínú ohun ojú rí, Alangere lẹ́tọ̀. Ẹ tún káàbọ̀ sí orí ètò wa lónìí. Àlejò ńlá kan ni a ní. Àlejò tó jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ nípa orin kiri àgbáyé kò síbi tán ti mọ̀ wọ́n. Wọ́n tún jẹ́ olólùfẹ́ ètò yìí ní pàtàkì. Ṣé dẹ́ẹ̀bì mú ni? Ẹ̀bí lẹ́nà o, ṣé dẹ́ẹ̀bì mú ni? Dẹ̀bì lẹ́nà o, Ọlọ́run gbéyàn sókè, ẹ̀yin wá ṣubú rẹ̀, àti jẹ lọ́nà o, ẹ ò lè bá wa. Gẹ́gẹ́dígbẹ́, gẹ́gẹ́dígbẹ́, gbẹ́dí, gbẹ̀rẹ̀gẹ́gẹ́dígbẹ̀dí. Èmi lẹni tọ́lọ́run mi gbèrò, tẹ wá sọ pé kò ṣubú. Kọ̀kọ̀kọ̀. Gidigidi. Ọ̀pọ̀pọ̀. Ìyẹn ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ ayé wọn ò lẹ́yẹ rẹ mú. Ilé tọ́lọ́run kọ́ ni mí wà láìta láì mi ò lè wó. Àtàndá béèyàn kan ní kí n wó oníyàwó tọmọtọmọ. Àwọn ọjọ́ eléni ni wọ́n kóra wọn jọ. Wọ́n ní wọ́n fẹ́ wó Káábà, wọ́n ní wọ́n fẹ́ túṣẹ́ Ọlọ́run wò. Ọlọ́run wá rán ẹyẹ àbàbílà sí wọn kó rọ̀jò iná lé wọn lórí. Ṣèbí látọjọ́ yẹn la ò ti gbọ́jọ elérin mọ́. Ìjọ eléni nínú ayé mi ó dá wa ti. Torí ilé tọ́lọ́run kọ́ ni mí wà láìta láì mi ò lè wó. Ayọ̀ lábẹ́yàn kan ní kí n wó oníyàwó tọmọtọmọ. Ẹsẹ̀ mi ò yẹ bàtà burúkú ni Jésù mi ń wí. Kẹ̀dígẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. Mo dẹ̀ máa lùlù dámẹ́ ni Jésù mi ń wí. Agbára Ọlọ́run. Ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tó wà káàkiri àgbáyé. Orúkọ mi ni Prince Akínọlá Ayọ̀ọlá Olúwayọ̀mífẹ́ Michael Àtàndá, tí gbogbo èèyàn mọ̀ sí Aláyọ̀ Melody Singer, the global legend of orchestra, #1. Aláyọ̀ Melody Singer, bàbá, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin gangan sá? Inú ìgbàgbọ́ ni wọ́n bí wa sí, church ni wọ́n bí wa sí, tá dàgbà sínú church. Bọ̀ gbogbo yẹn gẹ́gẹ́ bí akọrin la jẹ́ o. Àwọn ò ní dàbí àwọn olórin kan tó máa ní láti ní ìkókó làwọn tí ń kọrin. So rárá o. Bọ̀ ńgbà tá a máa sọ pé a bẹ̀rẹ̀ iṣẹ́ orin tá a mú níṣẹ́, 1999 la mú níṣẹ́. 1999. Yeah, before 1999 yẹn a ní team àti ní band. Àwọn team yẹn gòkè gẹ́gẹ́ bí ọ̀gá akọrin ní church. Àwọn kan wà tájọ kóra wa jọ, tá máa jọ ń lọ sí àwọn programs káàkiri. Bọ̀ ìgbà yẹn àti ìsọ di iṣẹ́. Bọ̀ pé a sọ di iṣẹ́ 1999 ní November 1st, 1999 la bẹ̀rẹ̀. Nílùú wo? Ní ìlú Abẹ́òkúta ń bí. Ládùúgbò wo? Ní Láfíàjì ni mò ń gbé ní Abẹ́òkúta. Láfíàjì bí ìtàn yẹn ṣe bẹ̀rẹ̀ dé. Ní church mi tí mò ń lọ Olómore ni wọ́n sọ pé wọ́n fẹ́ ẹni tó fẹ́ lead choir wọn
nígbà ìkórè ń pé ṣùgbọ́n wọn ò fẹ́ ni tó jẹ́ pé ó ti use mọ́ wọn tó jẹ́ church Ìjàyè àbí church Sẹ̀lẹ̀ Ìjàyè àbí Sẹ̀lẹ̀ Ìbàrà wọ́n fẹ́ ni tó jẹ́ neutral. wọn ni ẹnìkan ti d'Abẹ́òkúta yìí tóun náà dẹ̀ ń kọrin dáadáa tó ní Olómore ni wọ́n fi wá pè mí láti wá lead choir wọn. ìgbà tí mo wá lead choir wọn mo wá rí bí wọ́n ṣe ń fún mi ní owó dó nígbà tí wọ́n pè mí wọ́n sọ pé wọ́n fẹ́ máa sanwó fún mi ni ọmọ wa ni mi ò gba bọ̀ ṣé Sẹ̀lẹ̀ lẹ́yìn. yes Sẹ̀lẹ̀ ni mí. wọ́n ní pé àwọn fẹ́ máa san sálárì fún mi mo ní mi ò gba sálárì pé kán jẹ́ kí n ṣiṣẹ́ Olúwa náà mo wá bẹ̀ sí kọ́ àwọn choir so bí tí mo sọ pé mi ò gba sálárì tí wọ́n wá bẹ̀ sí gift mi tán fún mi lówó ìbẹ̀lẹ̀ mú wá sọ pé ọ̀nà mi leléyìí o pé kí n lọ bójútó ọ̀nà mi pé ọ̀nà mi ni so àwọn church yẹn wá ní nígbà tí mi ò fẹ́ owó kí ni àwọn wá lè ṣe fún mi in return máa ní ó wù mí kí n lọ sí school pé torí pé mi ò ní oore ọ̀fẹ́ àti lọ sí school pé so ó wù mí láti lọ sí school so nígbà yẹn ni NECO GC jáde church yẹn wá gba NECO GC fún mi. ìyẹn Sẹ̀lẹ̀ Olómore. Sẹ̀lẹ̀ Olómore church yẹn. ṣe bẹ́ẹ̀ ní parent. mo ní parent. àwọn ọ̀ràn yín lọ school ni. kò ságbára ni kò ságbára láti ràn mí and gbogbo time yẹn tí mo máa sọ pé mo fẹ́ lọ sí school mo ti wọnú àwọn ogun kan mo ti wọnú àwọn ogun tó máa ń ja ọmọ ológo láti ilẹ̀ débi pé bóyá irú èmi mo burú gan ní kékeré mo burú gan mo jẹ́ ọmọ tó ta apá ọmọ líle gan ni mí ọmọ líle tó jẹ́ pé ọmọ ìgboro so ní gbogbo orú time ẹ̀mí burúkú ti gbé wa wọ̀ pé àfọkàn sí nǹkan kan mọ́ but à ń try láti lọ káàkiri náà fẹ́mi ẹ̀ ṣe gbé wa wọ̀ tó bá fi wálẹ̀ láwọn time kan orí wa pé a ò kó kí ẹja lọ ṣiṣẹ́ láwọn ibì kan ẹja ṣiṣẹ́ láwọn ibì kan so gbogbo ẹ̀mí yẹn ò jẹ́ ká lè sọ̀rọ̀ school so títí tí mo fi wá d'Abẹ́òkúta ní 98. ok bó lẹ̀mí yẹn ti ń dà yín láàmú kẹ́ tó wá s'Abẹ́òkúta. Èkó ni wọ́n bí mi sí ọmọ Yànàpájà nínú Yànàpájà náà bí mi sí tí mo dàgbà sí. wow so kì í ṣe pé Abẹ́òkúta gangan lọ bí yín sí. rárá o mo ṣẹ̀dá Abẹ́òkúta 98 ni. 98 bẹ́ẹ̀ni. so Yànàpájà ni ẹ̀mí yẹn ti ń darí yín. ẹ̀mí yẹn ń gbé mi káàkiri ogun náà ni. ó máa ń ṣe bíi pé kẹ́ máa jẹ ẹja àbí. rárá o mi ò jẹ jàrí ṣùgbọ́n mo burú ni wá ń fún yín. mo burú ni mo jọmọ kí n tó bẹ̀rẹ̀ sí pé mo kọrin ẹ̀bùn kan tí mo believe pé mo ní ni nǹkan tó rọ̀ mí lọ́rùn jù ní ìjà. bẹ́ẹ̀ni mo jọmọ líle gan mo believe pé ìjà rọ̀ mí lọ́rùn gan mo máa ń jà gan mo jẹ́ street fighter mo jẹ́ wọ́n á sọ̀rọ̀ mí Yànàpájà tọ́lá ní danger bá ṣe jọ wà lélẹ̀. bá ṣe jọ wà títí dèní náà a ṣe jọ wà. torí ó mọ̀ pé olórúkọ tó máa ń pè mí gbọ́dọ̀ máa ní làpá wá dé Yànàpájà máa ń béèrè làpá. ẹ̀yin làpá. gbogbo yẹn máa ń pè Ọlọ́run wá ṣe o gbogbo àwọn Èjìgbádéró wọn máa ń bá mi dúpẹ́ ni wọ́n bá rí mi lénìí gbogbo àwọn Èjìgbádéró Yànàpájà wọ́n máa ń bá mi dúpẹ́ pé sọmọ tala láyọ̀ láti ilẹ̀. Ọlọ́run kò sí rọ́ńbẹ̀. so 1998 ṣá ni kí ló wá gbé yín dábẹ́ ṣọ́n rí iná sí bí kẹ́ máa bọ̀ l'Abẹ́òkúta. ẹ mọ̀ pé tó bá tó àkókò fún ogun láti ṣẹ́ ogun yẹn á kọ̀ ṣẹ́ ní táìmù yẹn bàbá mi kú ní 98 tó gbà tí bàbá mi kú yẹn bàbá mi kú ní April 4 so ẹ̀mí yẹn ṣáà bẹ̀rẹ̀ sí fi mí lẹ̀ ìgbà mo máa ń smoke cigarette bọ̀ ìgbà tó yá ẹ̀mí yẹn kọ̀ sọ fún mi pé nǹkan tí mò ń mu tí ò ṣe kankan lára mi mo stop rẹ̀ nìyẹn tó gbà tó wá di July mo wá lọ bá màmá mi pé mo fẹ́ lọ s'Abẹ́òkúta màmá mi yàn Abẹ́òkúta kẹ̀ mo fẹ́ lọ Abẹ́òkúta ọmọ Abẹ́òkúta ni wá o a máa ń wá s'Abẹ́òkúta ní ẹ̀ẹ̀kan ní ọdún a máa wá s'Abẹ́òkúta ní on the 30 a máa padà sí Èkó ní on the 4 àbí on the 3rd bá ṣe máa ń wálẹ̀ kan lọ́dún. ṣé ní December àbí. yẹ ní December báyìí máa ń wálẹ̀ kan lọ́dún tàbá dẹ̀ wáyé ara mi ò kí ń balẹ̀ torí mi ò láìka Abẹ́òkúta rárá ṣùgbọ́n tí wọ́n á lọ bá màmá mi pé mo ń lọ s'Abẹ́òkúta pé mo fẹ́ máa lọ gbé Abẹ́òkúta wọn pé ta ni mo fẹ́ lọ máa gbé pẹ̀lú ẹ̀ l'Abẹ́òkúta gbàtẹ́rí family bàbá ò sí ń bẹ̀ ìyá ò sí ń bẹ̀ Abẹ́òkúta tí mo lè sọ pé mi ò láìkí láti máa gbé mo ní ẹ̀mí yẹn kọ́ ni kí n máa lọ Abẹ́òkúta ni wọ́n ní kí mo wá fẹ́ máa lọ ṣe tí bá d'Abẹ́òkúta pé kí n má lọ bà orúkọ ẹbí jẹ́ tí bá d'Abẹ́òkúta wọ́n ní rárá pé màá lọ kọ́ṣẹ́ chemist bí wọ́n ṣe ń ta oògùn so mo fi lọ kọ́ṣẹ́ yẹn so mo wá mú láìpù mi mo wá gbégbà tí mo d'Abẹ́òkúta. new life so mi ò ń báyàn sọ̀rọ̀ mo máa ń wà nínú ilé though mo máa ń train nígbà yẹn o. train fún kí ni. mo máa ń train ẹ̀ṣẹ́ boxer ni mí so mo máa ń train so training yẹn ti bá ń train láàárọ̀ train rọ̀lẹ́ làwọn ọmọ kan ládùúgbò wá rí mi
so tó fi jẹ́ pé mo wá fi mọ̀ àwọn èèyàn tó ọmọ ẹ̀ wọn náà máa wá train wọn máa ń train wọn a lọ síbi iṣẹ́ mi a lọ gbà padà so ọ̀gá mi ọlọ́run wá fi ọ̀gá tí mo lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ọlọ́run wá lò fún mi ọlọ́run fọ̀run kẹ́ wọn Abọ́sẹ̀dé Ọ̀sàhàn àwọn ni mo kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn chemist so ní ọ̀dọ̀ wọn nígbà yẹn tí n bá lọ síbi iṣẹ́ mo lè débi iṣẹ́ ní àárọ̀ tó jẹ́ pé morning ni mo wá ṣe wọ́n lè ní Ayọ̀ léèní a máa gbàwẹ̀ léèní a máa níṣòro ọjọ́ méje o sọ̀gá mi ló wá build mi in spiritual spiritual aspect mo wá wà tó bá ṣe ń gbàwẹ̀ bá ṣe ń gbàdúrà òun ló wá mọ́ mi lára títí di èmi. So iṣẹ́ chemist láláyọ̀ kọ́ ẹyẹ mo kọ́ṣẹ́ níbẹ̀rẹ̀ chemist pẹ̀pẹ̀. bẹ́ẹ̀ ni So ẹ mọ oògùn tó ń jẹ́ Mestrogen, bẹ́ẹ̀ ni Postinor ńkọ́? mo mọ Postinor Kí ni iṣẹ́ Postinor? wọ́n á fi ń prevent Prevent kí ni? bóyá irú ọmọ tẹ́ ẹ̀ bá fẹ́ kó tẹ́ẹ̀tì ló tẹ́ fi ra food á fi prevent Mestrogen ńkọ́? àwọn yẹn náà prevention náà sì ní gbogbo àwọn yẹn náà Gbogbo ẹ̀ náà lẹ ṣì mọ̀. gbogbo ẹ̀ mo sì mọ̀ So olóògùn ní olóògùn ni bàbá mi má sún mọ́ mi ọmọ tó gbọ́ òyìnbó ni o. gbogbo òyìnbó ni. Now ìgbà tẹ́ ń bọ̀ lábẹ́òkúta yẹn bó lẹ́yìn wá ní máìdí pé fẹ́ dé sí lábẹ́òkúta. ọgbà tí mo dé ilé bàbá mi ni mo dé sí so èmi nìkan ni mo ń gbé gbogbo ilé yẹn gbà yẹn Ní Láfíàjì. yẹ òun ló jẹ́ kí àwọn boys tó jẹ́ pé àwọn tó ń trade máa wá sọ́dọ̀ mi máa bá mi ọmọ àjọ wà ń bẹ̀ n fi wà ń bẹ̀. Ok. 99 November 1st Lẹ́bẹ̀rẹ̀. la dá ẹgbẹ́ lẹ̀ Kí lẹ porúkọ ẹgbẹ́ yẹn? nígbà yẹn tá a dálẹ̀ ní November 1st yẹn kó tó dìgbà yẹn mo ti lọ ṣe party kan fún ìyàwó olùṣọ́wá church kan tí mo kọ́kọ́ ń lọ nígbà tí mo dábẹ́kúta ní 98 yẹn nígbà tí bàbá ìyàwó olùṣọ́wá yẹn kú so church choir kọrin èmi mo kọrin so later tí mo wá ń gbọ́ live yẹn tá a ṣe cassette tá a ṣe níbi burial yẹn mo wá gbọ́ tí mo sọ síbẹ̀ pé alẹ́ mi láláyọ̀ sí ń ga o olóhùn arèrè so ìgbà yẹn mi ò tí ì ní plan láti dá ẹgbẹ́ lẹ̀ o bọ́n nígbà tó wá dìgbà tá a fẹ́ dá ẹgbẹ́ yẹn lẹ̀ yẹn àwa ń wò pé orúkọ wo la fẹ́ jẹ́ kí la fẹ́ ṣe wọn náà ẹgbọ́n táìmù kan tí mo lọ kọrin kan mo dárúkọ pé Aláyọ̀ Singer so nígbà yẹn àwa wò pé òkè Aláyọ̀ Singer àfi wá pè ní Aláyọ̀ Gospel Singer la pè ní 99 tá a dá ẹgbẹ́ yẹn lẹ̀. Aláyọ̀ Gospel Singer. bẹ́ẹ̀ ni. Now 1999 lẹ bẹ̀rẹ̀ officially. bẹ́ẹ̀ ni. But ìgbà tẹ́ dábẹ́òkúta yẹn ẹ máa gbóhùn àbí gbúrú àwọn olórin kọ̀ọ̀kan nígbà tẹ́ kọ́kọ́ dé. Nígbà tí mo dé sábẹ́òkúta yẹn mo ń gbọ́ ọ̀rọ̀ àwọn olórin tó pọ̀ dáadáa bọ̀ mo close mọ́ ẹnìkan nígbà yẹn tó jẹ́ ọ̀rẹ́ mi Tóbi Akérèmálé ọ̀rẹ́ mi lòun. Ṣolórin làwọn náà. yẹyẹyẹ Tóbi Akérèmálé. bẹ́ẹ̀ni. Lábẹ́òkúta yẹn. bẹ́ẹ̀ni so ọ̀rẹ́ mi ni òun wà ní sáìdì Láǹtóró ńgbà yẹn so tọ́ọ̀chì mi tí mo dẹ̀ ń lọ ńgbà yẹn Láǹtóró ló wà so mo use mọ́ òun even ńgbà mi mo máa ń tẹ̀lé lọ sí show ńgbà yẹn mọ̀ pé mi ò tí ì máa lọ sí show dáadáa mo ti tẹ̀lé lọ sí show tí mo lọ bá ṣí owó tí mo lọ bá kọrin as manager mo ti tẹ̀lé lọ so mo use mọ́ Tóbi Akérèmálé àwọn olórin tí mò ń gbọ́ nígbà tí mo dábẹ́òkúta yẹn mo ń gbọ́ Chelsea Bọ̀bọ́ mo gbọ́ Táyé Ẹlẹ́sẹ̀ Mẹ́ta mo gbọ́ Àdásì mo gbọ́ Bìdíó mo gbọ́ Sami B wọ́n pọ̀ mo gbọ́ Messiah mo gbọ́ Bọ̀dà Bọ̀dé Bùkọ́lá Àrólé Alára àwọn náà wọ́n ń tọ̀pù ní sẹ̀lẹ̀ wa ń gbà yẹn lókè Ìjìgbò kọ́ làwọn wà òkè Ìjìgbò náà wà ń gbà yẹn so Bọ̀dà Bọ̀dé wọ́n pọ̀ àwọn olórin pọ̀ tí mo gbọ́ rí Papa náà ti wà kémi tó dé yẹn ó ti wà kí tó dé ó senior mi nínú iṣẹ́ òun no bóyá ò tí kò tí ì bẹ̀rẹ̀ ń gbà yẹn. Aláǹgéré lètò. Ariwo yàtọ̀ sórin orin yàtọ̀ sáriwo igbe kíké olóbùrò kò jọ tẹyẹkẹyẹ nígbó gbogbo ẹyẹ ló ń bẹ nígbó wọ́n ń pèdè lóríṣiríṣi àwòkó ń bẹ níbẹ̀ tó ń kọ tiẹ̀ o tìǹtìǹ ń bẹ níbẹ̀ tó ń kọ tiẹ̀ o mo ná wọn lọ́rùn ọba lóṣù olóbùrò lẹ́ṣà o olóbùrò mo tún ti dé akọrin bí ẹni jẹ́ kọ́ ni èmi l'Aláyọ̀ Singer ọkọ̀ àyè tí màmá o. Ariwo yàtọ̀ sórin orin yàtọ̀ sáriwo ṣe rí àwọn kan wà tán kàn máa ń play wọ́n máa play gbígbígbígbígbí lórin tán bá kọ àní gbọ́ àní rí nǹkan kan dì mú tó máa ṣe láǹfààní and orin tí kò bá dẹ̀ nítumọ̀ ó máa kú
nígbà tó orin tó yàn ń kọrin tó máa kú tó dẹ̀ jẹ́ pé olórin náà máa kú ó mì pé ẹni yẹn ò ní pa nìyẹn ṣùgbọ́n orin tó nítumọ̀ tí olórin bá kú orin tó nítumọ̀ ò kì í kú. Ìgbà tó ń ṣe anniversary Bàbá Àrà Bẹ́ẹ̀. ọ̀rọ̀ tẹ́ sọ yìí náà jáde ńbẹ̀. Bẹ́ẹ̀ ni mo kọ orin wọn kan tí wọ́n kọ yẹn pé the world bí a bá ń joyin bí a bá ń jàjò bí a bá ń fi tún ewúrẹ́ jẹ ká o ká má gbàgbé pé àtìpó la jẹ́ láyé o. wọ́n wá ní ìtànná tó gbọgbẹ́ láṣọ tó tutù yòyó bẹ́ẹ̀ nígbà dòjé bá sì kan aṣubú á sì rọ ni. orin ni ó wá tó wá débì kan wá ní olówó á jẹ adùn ayé kì í bá ní lára mu olówó afárẹwà lóbìnrin obìnrin arẹwà kì í bá ní kalẹ̀. ó mà ṣe o olówó á sọ̀rọ̀ fà láwùjọ ènìyàn ó di dandan kó sọ̀rọ̀ bí ọ̀tá nínú. àwa máa sáré kiri àwa máa fowó rọ̀rẹ́ bí àti aṣẹ́ ò ara mi àwa gbàgbé pé àtìpó la ẹwà àtìgbà tí Bàbá Àrà ti kó bá 20 years. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. àwọn lyrics yẹn ó sì ní meaning tó dẹ̀ ṣe ń relevant. so olórin máa kú ṣùgbọ́n orin tó nítumọ̀ kò ní kú. èdè ṣe máa ń sọ pé ariwo yàtọ̀ sórin ó ń ṣe dandan gbigbigbigbigbigbi ṣùgbọ́n orin tó jẹ́ pé wọ́n máa play wọn ò ní lé ọmọ kékeré kúrò níbẹ̀ pé kúrò níbí báyìí ò lè máa gbórin tá à ń kọ tó ń play lọ́wọ́ yìí àbí kán ní kẹ́nìkan kúrò níbẹ̀ orin tí gbogbo èèyàn máa jókòó tó máa gbọ́ tó máa dẹ̀ ṣe ọkàn wọn láǹfààní. orin kan wà tó máa ní pé ọmọ ìkúrò bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀. kẹ fún mi lápẹẹrẹ irú orin bẹ́ẹ̀. ibi wọ́n sọ pé wàá wọ̀nyàn àwọn adélébọ̀ tó ń lagi something like that. ọ̀nlagi ti kánra sọ̀rọ̀ ọ̀mọ̀ kan bẹ́ẹ̀ ọ̀nlagi. ọ̀npọ̀ ajagun náà pọ̀ los kẹ̀ǹgẹ́ pọ̀. irú àwọn orin yẹn náà ó yá ń gba ọlẹ́tí gbọ́ tán ti play irú orin bẹ́ẹ̀ jáde sí. bọ̀ tán níṣẹ́ tiwọn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. àwọn yẹn ó máa jẹ́ orin club nǹkan tèmi sọ ni pé irú àwọn orin yẹn orin club yẹn kò lè jáde kò dẹ̀ ní promote ẹni tó ní fúngbà díẹ̀ ni kò lè lọ títì. ẹni tó kọ náà tó bá yá ń gbà kan ojú wọn máa tì táwọn grandchildren bá wà níbẹ̀ wọ́n máa sọ pé grandpa ló kọrin yìí o pé grandpa ló kọrin pé ẹ fi kinní sí mi ní kinní grandpa. so. Bọ̀ tí irú ẹ̀fọn tó bà lé kinní yẹn fi sùúrù pa nínú pápá nígbà tí Òbésèré tí wọ́n ti kọ́ ṣé wọ́n tún sì tún kọ ṣé wọ́n ń pìlẹ̀ káàkiri ṣé ń kọjá lọ tẹ́ ń gbọ́ ẹ wo orú Tọ́pẹ́ Àlàbí Ṣọlá Àlẹ́sìn kò síbi tẹ́ ẹ̀ ní gbọ́ orin wọn ò dẹ̀ lu àlùjọ lyrics ni. ẹ̀fọn tó bà lé kinní yẹn. àfi sùúrù pa. nínú pápá láti mú pápá jáde nínú Ifá láti yọ fàlí látù. ẹpọ̀n àgbò tó mì kò ní jábọ́. lọ́lá Ọlọ́run. ìbálẹ̀ ṣe first record. mo ṣe first record mi ní year 2000. bẹ́ẹ̀ni. year 2000. bẹ́ẹ̀ni. so we are talking about 25 years ago now tẹ́ ti ṣe first record. bẹ́ẹ̀ni. kí lẹ gbé title lẹ̀. mo pè ní Ìlérí Olúwa ibẹ̀ ni mo ti sọ kọrin pé wàá bá mi ṣe kójú má tì mí láyé sọ̀rọ̀ mi dayọ̀ kọ́tà máa yọ̀ mí mo bẹ̀bẹ̀ ṣe tèmi láyọ̀ kára ọ̀rẹ́ wa bá mi jó tètè ṣe kójú má tì mí o ìwọ ló ṣe ti Áánà tó fi dọ́lọ́mọ o ìwọ ló ṣe ti Séèrà o tó fi dọ́lọ́mọ o jọ̀wọ́ rántí mi o Ọlọ́run wa yọ̀ mí o tètè ṣe o ojú má tì mí. first record mi yẹn fúnra mi ni mo ṣe. ẹ mọ̀ pé láyé yìí Yorùbá bọ̀ wọ́n ní pé wáwo ló kọ́kọ́ rí ẹni tó bá níbi tó bá ń lọ àfi kó kọ́kọ́ struggle fún ògo yẹn náà ó lè máa polongo pé àmọ́ lógo ẹ wá ràn ògo mi lọ́wọ́ àwọn èèyàn ní ràn ògo ẹ lọ́wọ́ ìwọ ni kó kọ́kọ́ fi ibi panú fún ògo ẹ náà tó bá ti fi ibi panú fún ògo yẹn á mọ̀ pé ó nídìí òun lóòótọ́ wàá dẹ̀ lè mọ iye ńgbà tó bá rí so first album mi fúnra mi ni mo ṣe ànígbà tí mo dẹ̀ ṣe bí Ọlọ́run ṣe wà láyé tẹ́mi ẹ̀ ń bẹ 200 copies ni mo ṣe 200 copies. nínú 200 copies yẹn bóyá
agídí ni mo fi rí 10 tà ń bẹ̀ ṣùgbọ́n mọ̀ pé agídí mo fi rí 10 tà ń bẹ̀ nínú 200 copies. nínú 200 copies so gbogbo pálí yẹn ó wá wà nílé mo sì ní késẹ̀tì yẹn lọ́wọ́ sí o ṣùgbọ́n àwọn ọmọ mi ẹ̀mọ̀ nígbà tí wọ́n wá dé táwọn wá rí what is this wọ́n bẹ̀rẹ̀ sí ń fa késẹ̀tì wọ́n máa fà báyìí wọ́n máa fà what is this pé eléyìí orin lẹ̀ ń fà yìí wọn ò mọ nǹkan tó jẹ́ but most àwọn orin tí mo kọ ń bẹ̀ náà mo tún gbogbo ẹ̀ padà tún kọ táwọn wá ń gbọ́. ìgbà lẹ ṣe second record. Mo ṣe second record mi ní 2002 mo pè yẹn ní Mysterious Glory. Mysterious Glory yẹn ni mo ti kọ èmi òkò kékeré Olúwa ìwọ ni ó dá mi nìdè ìwọ ni kò jẹ́ kí ọ̀tá yọ̀ mí ògo ní ìforúkọ rẹ. Mo wá sọ pé bàbá mi ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ tí ń dìbú wọ́n máa yìnyàn lógo ìbú odò ní ìgbà òjò ọ̀dá nígbà ẹ̀rùn mi ò ní forí balẹ̀ fún máa gbé ọ̀gá o bàbá ọba onílé ọlá máa gbé ọ̀gá o bàbá ọba ẹlẹ́rù nìyí èmi oníṣàìgbé ọ̀gá kókúta ilẹ̀ má gbà ṣe rí rẹ́kọ̀dì yẹn nǹkan tó bí rẹ́kọ̀dì yẹn ọdún yẹn mo lọ kọrin Yétúndé Ààrẹ ọmọ màmá Bọ́lá Ààrẹ ó ṣe ìyàwó ńgbà yẹn mo wá lọ kọrin fún wọn so ẹni tó wá gbà mí lọ ẹnjìnìà Fọlájìmí Ògúnbànjọ àwa pẹ mọ́tò tó fẹ́ gbé wa kò tètè dé mọ̀ pé mọ́tò elérò ó ti kọ́kọ́ lọ ṣiṣẹ́ lọ kó tó wá gbé wa ìgbà tá wá dé Ìbàdàn ẹnjìnìà Fọlájìmí wá ní pé ó bọ pé kí ló dé tó pẹ́ why you come late now wọ́n á ní mọ́tò tó fẹ́ gbé wa ní ò tètè dé so nígbà yẹn àwọn mọ́tò 14 passengers yẹn la máa ń lò wọ́n á ní àmọ́tò pé èló ni wọ́n ń ta mọ́tò pé àwọn máa ra mọ́tò yẹn fún mi wọ́n á ní máa ra mọ́tò fún mi bẹ̀mí kàn wò pé ọ̀rọ̀ àwọn èèyàn àṣà àṣeṣó yẹn tán eré ọ̀sán àtàlẹ́ la ṣe fún wọn àṣeṣó yẹn tán wọ́n á ní tó bá ti ń gbé àwọn máa ṣeṣó yẹn gbà tó wá di alẹ́ wọ́n á sọ fún pé ọ̀gá àná wọn mọ́tò pé mo fẹ́ ṣe rẹ́kọ̀d because mo gbàgbọ́ pé rẹ́kọ̀dù mi ló máa polongo mi fún àwọn èèyàn tí bá ti bẹ̀rẹ̀ sí lo mọ́tò nígbà tí mi ò tí ì lórúkọ ń sìn kò tí ì lè fún mi ní nǹkan tí mo fẹ́ ṣùgbọ́n rẹ́kọ̀dù mi máa polongo mi àwọn èèyàn á mọ nǹkan tí mo ní lọ́wọ́ wọn á ní rẹ́kọ̀dù pé bí èlò ni mo máa ṣe rẹ́kọ̀dù ẹmọ mo kàn sọ nǹkan tó kọ̀ wá sí mi lẹ́nu pé bí 170,000 wọ́n á ní 170 pé no worry pé tó bá ti di ọjọ́ Monday gbé kí n pe àwọn wọn ni mo ti gbọ́ ọjọ́ Monday mi ò pè wọ́n àwọn náà pè mí wọ́n yẹ pè mí ó bọ́ where you dey mo ní àìdé Ẹlẹ́gà side wọ́n ní pé wọ́n bá wọn ní kéńtà ọlọ́kọ́ ní ẹni ṣàpọ̀n mo débẹ̀ ní wọ́n yẹ fún mi ní gbogbo owó yẹn nìyẹn gbàtí mo tún wá ṣe rẹ́kọ̀dì yẹn tán wọ́n wá ní mo tún wá sọ fún wọn pé àmọ́ máa ṣe Mazobin wọ́n fún mi lówó Mazobin àwọn náà fún mi ní gbogbo owó yẹn torí ẹ̀ mo pè ní Mysterious Glory so rẹ́kọ̀dì yẹn ló jẹ́ káwọn yẹn máa wá gbọ́ mi díẹ̀díẹ̀ náà fi mọ̀ mí òun ló jẹ́ káwọn yẹn kọ́ sí mi ò náwó kankan wọ́n tún fún mi lówó wọ́n tún fún mi ní mọ́tò gan wọ́n tún fún mi ní mọ́tò ìgbà yẹn wọ́n fún mi ní Hilux Toyota Tacoma wọ́n fún mi nígbà yẹn Toyota Tacoma Jeep so nígbà yẹn ni gbogbo kan ti wá ń dìrọ̀rùn so ìyẹn ni Mysterious Glory. ẹ máa gbọ́ ẹ lọ sí event pẹ́ débẹ̀ àwọn wá ní kí ló dé tẹ pẹ́ lẹ́ẹ̀ ní mọ́tò. bẹ́ẹ̀ mo ní mọ́tò tó fẹ́ gbé wa ló pẹ́ kó tó wá gbé wa. wọ́n wá ní pé káwọn ra mọ́tò. bẹ́ẹ̀ni ẹ̀yin wá lẹ́ẹ̀fẹ́. mo ní mi ò fẹ́ pé rẹ́kọ̀dì mo fẹ́ ṣe. kì í ṣe mọ́tò yẹn lẹ kọ́kọ́. nínú mi fẹ́ mọ́tò tí bá gun mọ́tò problem ni àwọn obìnrin máa tẹ̀lé mi àwọn yẹn máa believe pé mo ti wà okay ṣùgbọ́n pé rẹ́kọ̀dì mi tó máa polongo mi tó máa jẹ́ káwọn èèyàn mọ̀ mí gbogbo mọ́tò yẹn sì máa wá létà. kábíyèsí Ọlọ́run so rẹ́kọ̀dù yẹn bá. bẹ́ẹ̀ni rẹ́kọ̀dù ló wá gbé mi jáde. but ìyẹn èèyàn mẹ́wàá kọ́ ló rà yẹn. ìyẹn gbé mi jáde. ìyẹn ni second record. ìyẹn ni second record mi. àsìkò kan wà tẹ́ máa ń play ní Thrillers now. bẹ́ẹ̀ni ṣe rí kí n tó lọ sí Thrillers yẹn ibi tí mo ti kọ́kọ́ ń ṣe jump ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ ní The Bliss ní Ṣàjẹ́. The Bliss woman kan ni wọ́n ní ibẹ̀ yẹn so wọ́n wá láti UK so mo wá lọ bá wọn pé mo fẹ́ máa ṣe jump lọ́dọ̀ wọn every Sunday so àwa bẹ̀rẹ̀ jump yẹn bẹ̀ yẹn every Sunday gbogbo target wa ń gbà yẹn ta máa ń lọ o bíi kákọ̀ rí 800 rí 300 ta máa fi ń ṣe nígbà yẹn ta máa ń ṣe
so ní ibẹ̀ yẹn tí mo ti ń ṣe yẹn woman yẹn like mi wọ́n like mi so máa ń bá wọn lọ ṣe prayer síbẹ̀ yẹn náà máa ń ṣe gbogbo ẹ̀ àwọn tó máa ń wá ní Sunday yẹn ni nínú àwọn tó máa ń wá ẹlẹ́ni yẹn wá sọ pé òun ni supervisor ní freelance garden tíbẹ̀ yẹn tóbi tó ṣe dáadáa táwọn èèyàn gidi máa ń wà níbẹ̀ wípé so wáyé tí mi ò ṣe jẹ́ ká lọ play bẹ̀ orúkọ ẹni ẹni Ṣeun Ògúnpọlá yẹn ló wá sọ pé àwọn òun níbi kan tóun jẹ́ supervisor tó jẹ́ pé ibẹ̀ yẹn tóbi gan gbé dó àwọn máa ń fọwọn èèyàn ní 3,000 àwọn ò fọwọn ẹlòmíì lówó pé tí lóòmíì bá wá bẹ̀ wọn ò ní fún mi lówó torí pé àwọn èèyàn ò tí ì mọ̀ mí pé ṣùgbọ́n torí pé òun ni supervisor 5,000 gangan làwọn máa ń fọwọn èèyàn wọn làwọn máa ń yọ 2,000 pé 5,000 yẹn òun máa fẹ́ mi Ṣeun Ògúnpọlá so láti ibẹ̀ ni mo wá gbàdé tíláàsì tí mo wá ń ṣe show yẹn every Sunday a máa ń pè ní àṣálẹ́ lálásìgbógó aṣàkọ̀wé pé ká fún ní nǹkan kan tó kọ̀ máa rí bákan pé. mọ̀ ń bọ̀ ẹ ti sọ lẹ́ẹ̀kan pé àwọn nǹkan tá a bá ń sọ táwọn ọmọdé ò lè gbọ́ kí ló wá dé jẹ́ àṣálẹ́ lálásìgbógó lẹ̀ pé. Kí ló ń jẹ́ lálásìgbógó. tọmọ yín bá béèrè sí pé dáàdi what is lálásìgbógó. kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ àwa kọ̀ wò pé táwọn yẹn máa rò pé ẹ mọ̀ pé normally ọmọ ní Sunday live show kìíní akọ̀ wò pé kákọ̀ sọ nǹkan kan tọ́wọ́ ọmọ náà ẹ wá gbọ́ nǹkan tó lè sọ akọ̀ wò nǹkan tọ́wọ́ yẹn máa fi wà familiar pẹ̀lú wa àwa pè ní lálásìgbógó night. torí mo náà tí gbà yẹn dáadáa. So every Sunday la máa ń wá ṣe every Sunday yẹn kẹdẹrẹ tá a bá ṣe tán lóru a máa fẹsẹ̀ rìn láti Kútọ̀ lọ sí Ẹlẹ́gà ni mò ń gbé gbogbo àmọ́yé gba làwọn bọ́ọ̀ sì dáwà dúró tàbá ní àwa gan àwọn ò bẹ̀rù yín o nǹkan táwa gan fẹ́ jẹ làwọn wá káàkiri ẹjẹ́ máa bá tí lọ́ka máa bá tí. àṣálẹ́ lálásìgbógó. lálásìgbógó la gbé ń bọ̀. torí mo rántí gbà yẹn Aláyọ̀ ti sọ mí dìdàkudà lórí stage máa káwọ́lẹ̀ báyìí máa gàn dì ní stage. Ọlọ́run ṣeun. adúpẹ́ fọlọ́ ẹ tó bá dalẹ̀ Sunday kò sí ni a máa pàdé nílẹ̀. Ọlọ́run ibẹ̀ ni ó ti wá Ọlọ́run ti ń ṣe ṣe Abẹ́òkúta wa láyọ̀ wàláì látọdún yẹn ìgbàlẹ̀ ṣe third record. mo ṣe third record mi ní 2006 a pè ní Ayọ̀ Ayérayé. èwo ni fourth one. fourth one la pè ní Ire Gbogbo. Ire Gbogbo mo tún rántí yẹn náà. fifth ńkọ́. Joy in Praise. mo tún rántí yẹn náà ìgbàlẹ̀ appreciation night. ẹ ṣe rí appreciation night yẹn bó ṣe wáyé lélẹ̀ chairman mi CEO NEC Entertainment Mr. Nurudeen Ọláyínká akọ̀jókòó ni àti Aláwìyé Federation wọ́n á ń sọ̀rọ̀ wọ́n á ń sọ pé báwo ni mo ṣe máa ń rí inspiration orin mo ní àwọn rẹ́kọ̀dì tèmi máa ń ṣe pé mi ò kí ń kọ orin nílẹ̀ kí n tó lọ sí studio tí bá ti bẹ̀rẹ̀ orin báyìí bí Gbénga Adébóyè tó ní ọrùn ọwọ́ ni ọgbọ́n òun wà n pé so tí n bá ti bẹ̀rẹ̀ orin àwọn á ní kò possible ẹ mọ̀ akọ̀jókòó à ń ṣe fàájì ni wọ́n ní so bó ṣe jókòó tàbá lọ sí studio mo lè kọrin mo ní wàhálà máa kọrin adẹ̀dìdé ń bẹ̀ báyìí gba studio lọ ni ní Quarry Road bẹ́ẹ̀ ni mo fi ṣe appreciation night yẹn appreciation night yẹn ó wá blow mi gan ó fẹ́ gan òun ló wá blow mi gan ó fẹ́ gan ni so akọ̀ṣe bí erépa ni ọlọ́run rẹ̀ sọ di kẹ́tọ́ ṣe appreciation night yẹn bẹ́ẹ̀ ni show kan wáyé ní Oníkókò tẹ́yìn àti Pasuma ti ní jù bẹ́ẹ̀ ni mo fẹ́ ká gbọ́ story yẹn. ṣe rí Alhaji Pasuma Wonder mo like wọn gan ni o mo like Paso gan so torí ìfẹ́ tí mo ní sí Paso ẹ mọ̀ pé lábẹ́òkúta ibi táláyà bá ti fẹ́ ṣe show làwọn èèyàn fẹ́ lọ títí dìsìn ibi táláyà bá ti fẹ́ ṣe show làwọn èèyàn fẹ́ lọ wọn bá lọ gbé olórin kan kọ́ lọ gbé Michael Jackson wá kò sẹ́ni tó máa lọ síbẹ̀ ká lọ ṣe show club kò sẹ́ni tó ní ìgboro yẹn aláyọ̀ ló ní o aláyọ̀ lọ́lọ́run fún so lọ́jọ́ yẹn ó wá jẹ́ ìgbà ọdún ni mo máa ń play ní 24/7 yẹn lọ́dọ̀ L&K tí wọ́n wá gbé Paso wá but torí pé mi máa ń play lọ́dọ̀ DBP Arena mo ti fẹ́ play but mo like Paso so àtàn tí èmi ṣáà ń sọ fún àwọn èèyàn pé àwọn èèyàn kọ̀ wọ́n wá lọ ní show mi mo ní ẹ wo èmi fẹ́ lọ sí Paso àwọn èèyàn kọ̀ wọ́n gan àwọn èrò jókòó bí wá ló fẹ́ lọ ìwọ ta wá wò fẹ́ lọ wò ọ̀run ti bẹ̀rẹ̀ sí búlì mi mo ní kò sí kọ́tà bẹ́ẹ̀ ṣe sí mo pa music lọ́jọ́ yẹn torí Pasuma torí mo fẹ́ lọ wo Paso so àwọn èrò tó ṣàwọn ẹjẹ́ lọ sí Paso so nígbà tá a wá dé ibẹ̀ yẹn èmi àti Paso àti meet dáadáa ẹ̀ẹ̀kan ṣì ní Alhaji Shefiu introduce mi sí wọn ní Carnival Sábó kò ṣe pé bí a ti mọ́ra àmọ́ra wọn ọ̀mọ̀ mi so ẹ mọ̀ ibi tí wọ́n pè mí sí pósítà
Wọlé Papa dẹ̀ ló ń play lórí stage wọn àti Wọlé Papa náà jọ pè síbẹ̀ and èmi àti Wọlé Papa kẹ̀dẹ̀rẹ́ àdàbí Paso àti Òṣùpá ni bẹ́ẹ̀ ni so àdàbí Paso àti Òṣùpá. mo rò pé time tí wàá ń lẹ́mọ̀ ilẹ̀ ti ń mọ́ àwọn Alhaji Paso wọ́n dẹ̀ ṣe máa play ní Ìlọrin lọ́jọ́ kejì so àwọn tí ń bínú nípò yẹ kí bọ́bọ́ ti stop now time yẹn lè mí lọ kí wọn yẹ kí bọ́bọ́ ti stop now ó yẹ kí Wọlé Papa ti stop so mo á dó sẹ́gbẹ̀ẹ́ wọn ẹ mọ̀ àwọn èèyàn jókòó pẹ̀lú wọn mo wá ń kí wọn ẹ ra sà wọn tiẹ̀ kọ̀ dá mi lóhùn ẹ mọ̀ iwájú dẹ̀ náà jókòó sáwọn èèyàn ń wò mí pé tó tán ẹ tó torí ẹ̀ pàlùrè ẹ tó torí ẹ̀ pàlùrè wọn dẹ̀ pè é síbí ojoyè aláyọjú ràn. ẹ̀yin kẹrin ẹ máa rántí pé ìfẹ́ pé akọni mi ní Ànàpájà. bí mo ṣe wá bá wọn sọ̀rọ̀ mo wá ní bàbá àmì àṣẹ bẹ́ẹ̀ yẹn pé àwọn èèyàn ń wò mí wọ́n rán sọ sí wọn pé àwọn èèyàn ń wò mí pé èmi ni Aláyọ̀ Singer tí Alhaji Sefiu Alao tó ń introduce sí ní Carnival Sábò ẹjọ́ àwọn èèyàn ń wò mí ẹ mọ̀ èmi rán sọ fún wọn ni wọ́n kàn gbóhùn sókè ni ọ̀gbẹ́ni kún ọ̀gbẹ́ni ara yẹn gbà wọn kọ́ kí ni ọ̀gbẹ́ni mú kàn ní Aláyẹ̀ ẹ̀ fi mí parí kò tó wá bí mi nínú nìyẹn tó wá fi ẹ́ pa ńkọ́ ṣé mi ò lè fi ẹ́ pa ni. ìyẹn ló statement yẹn ló bí mi nínú. pé mi tó bí Ànàpájà ń dá mi. mo fohùn lẹ̀ o mo fohùn lẹ̀ kó bá sọ mo fohùn lẹ̀ fún wọn mo fohùn lẹ̀ o mo ní ẹ lè fi ta nípa mo kàn ní gbogbo nonsense tẹ́ ń ṣe lẹ́kùn Èkó ní kẹfí tẹ́ máa ń ṣe ọba ṣe nǹkan kan yẹn ẹ ti believe pé tẹ́ ẹ bá rí Sefiu Alao bí kan kò sọ olórin l'Abẹ́òkúta ni. tó àwọn náà wá rí i pé gbogbo àwọn tó ń jẹ́ ọmọ ìgboro Abẹ́òkúta tí wọ́n wà ń bẹ̀ kọ́lọ́ fọ̀rùn kẹ́ wọn àdìrọ̀ gbogbo wọn wá wò pé àwọn big champion gbogbo wọn wà ń bẹ̀ tó ń wò pé àtẹ́ni yóò bá jẹ́ nǹkan kan ó yẹ kán ti súnmọ́. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń fohùn lè látẹ̀yìn pé Aláyọ̀ Tiwa Lẹ́gbàá ẹ máa kú ni o ẹ ní lọ Aláyọ̀ Tiwa Lẹ́gbàá wọ́n wá rí i pé àwọn dà pé ọ̀gbẹ́ni ó lẹ́nu so Baliga sàmù náà wá bẹ̀ sí ń bẹ̀ mí pé àti má bínú pé torí pé wọn tètè stop yẹn pé Aláyẹ̀ tí ló ń ṣe wọn pé ọ̀gá wọn wá ní kí wọ́n á fún mi lókun wọn náà mo ní èmi ò ń ṣerú olórin bẹ́ẹ̀ o anyway tí n bá lọ máa kó dání náwó lè mí ní ṣe àwọn olórin rárá wọn á ṣàkóò lágbọn mo lọ náwó fún wọn náà ìgbà tán bẹ̀rẹ̀ ọ̀rìn mo lọ náwó fún wọn wọn á kó ń bẹ̀ ìgbà tán lọ́ndàjì wọn á pè mí láti má bínú pé ìyẹn ti lọ so láti gbà yẹn láti wá mọ́ra mo pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn àbùkù yẹn táwọn tí mo kọ́ àwọn èèyàn tán rò pé lókè ká sọ pé Paso bá àbùkù kaláyọ̀ Paso fi Aláyọ̀ pa Aláyọ̀ rẹ̀ gbà mi ò dẹ̀ gbà. Aláyọ̀ àti Wọlé Papa dàbí Paso àti Òṣùpá kí ló fà á. mọ̀ pé torí pé ẹni tó bá wà lókè àwọn tó bá ti wà lókè tán ti jọ wà wọ́n máa jọ ṣe competition ni bíi Paso pé ó já Paso orin wọn ò dẹ̀ papọ̀ orin wa ò papọ̀ ṣùgbọ́n pé pé àwọn tó ń rètí pé àkíní kan nígbà míì òun máa ń kọ àwọn orin kan wá ní ohun Mr. Ọ̀gbàrà èmi kàn máa lọ rẹ̀ tó lè gbé gbogbo odò lọ. Ọ̀gbàrà ò lè kí ló Ọ̀gbàrà fẹ́ gbé ẹjọ́ kan náà jàre ọ̀rọ̀ Yorùbá òye ni Wọlé Papa ó ti wà ní Canada sí ọ̀rẹ́ mi Yorùbá òye ni ó ìdọ̀tí l'Ọ̀gbàrà ń kó náà. L'Ọ̀gbàrà máa wọnú síbi ẹ̀ lọ kówó ni ìdọ̀tí ló máa kó ìdọ̀tí iṣẹ́ t'Ọ̀gbàrà bá ṣe náà olóòdò ló sì máa fi jù ẹ bá lè lọ máa sọ pé òun Ọ̀gbàrà wọn ló máa kó dọ̀tí kó. kí ló wáá fa nọ́mbà wọn àtẹ̀yìn sọ yẹn náà torí tẹ bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀. abárẹ́ ni tí ó bá mọ̀ mí ẹ sọ fún kó lọ gbéná wá kó wá láyọ̀ bọ̀bọ̀ tó ń ṣeré lọ́wọ́ sáré wá wo nọ́mbà 1 Aláyọ̀ Singer o. nọ́mbà 1 ni mí nọ́mbà 1. kí ló fa nọ́mbà 1 yẹn. Ọlọ́run ló pè mí ní nọ́mbà 1 ẹ tó bá fẹ́ wá mọ̀ túmọ̀ nọ́mbà 1 yẹn kó lọ wo Bíbélì Númérì that is number chapter 1 verse 1. Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò kan ní kókóró kan mẹ́rin pọ̀. mo pé nǹkan náà mo ṣe fóṣùpá náà. kí ló tún fa tẹ̀yìn àtòṣùpá. mọ̀ pé èmi believe àwọn olórin ní gbogbo Nàìjíríà ni pé Sefiu Alao nìkan ló wà l'Abẹ́òkúta. pé máa wá fẹ́ correct impression yẹn pé sẹ́ẹ̀ àwa wà l'Abẹ́òkúta Abẹ́òkúta yìí náà làwọn náà ti máa gbógo yẹn jáde ṣẹ́rí tí Òṣùpá nígbà tó máa ṣẹlẹ̀ náà nígbà yẹn ni bàbá Ògúngbè kú ní Ìbẹ̀rẹ̀kòdó wọn wá ṣe artist night mo wá wà níbẹ̀
àwọn onífújì yẹn pọ̀. Èmi àti Alhaji Òṣùpá àtijọ́ wà dáadáa o. Tó yẹ pé tó bá wá play lábẹ́òkúta àwọn àpè mi nígbà yẹn mo ti wà pẹ̀lú wọn lẹ́ẹ̀mejì tán dábẹ́òkúta tí wọ́n ń pè mí lọ bá wọn. Bu ọlọ́jọ́ yẹn àwa wà ń bẹ̀ àti jókòó káwọn tó dé. So ẹ mọ̀ wọ́n á fi sentiment sí àwọn onífújì Abẹ́òkúta wọn ò jẹ́ kán kọrin tó dẹ̀ jẹ́ pé àwọn yẹn ni ọmọ bàbá Ògúngbè. Wọ́n á pa àwọn onífújì àwọn artist yẹn ní ẹ mọ̀ wọ́n onífújì láti Ìbàdàn láti Èkó àwọn yẹn náà wá ń jẹ́ kán kọrin ẹ mọ̀ èmi dẹ̀ jókòó sórí stage. Ìgbà tí Alhaji Òṣùpá wá dé mo á lọ bá wọn ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tá a jọ close mo á sọ sí wọn létí pé bí àwọn ṣe fẹ́ bẹ̀rẹ̀ orin pé kàn jọ àwọn artist Abẹ́òkúta yẹn tó bá tẹ̀ fún yàn kan èèyàn méjì kán kàn fún wọn balance irinṣẹ́ yẹn kán ṣe acapella 2 minutes. So ìbéèmí tí wọ́n bá wọn sọ̀rọ̀ yẹn mo á súnmọ́ wọn báńsà wọn ó kọ̀ gbé ẹ mọ̀ ariwo pọ̀ ńbẹ̀ yẹn gan èrò pọ̀ ó kọ̀ gbá ọwọ́ mi dànù ni. So bí èmi tó wà pẹ̀lú mi ìyẹn náà dẹ̀ kò gbọ́ nádà kò gbọ́ nǹkan kan. Àwọn tó bá wà pẹ̀lú èmi wọn ò gbọ́ nǹkan kan wọ́n pẹ̀lú máa ṣe ibi alákọ̀wé ọ̀dọ̀ olè bẹ́ẹ̀ mi ṣiṣẹ́ ọ̀dọ̀ bá mi ṣe Arìnbí wà pẹ̀lú mi wọ́n lè kú lójú bọ̀ Arìnbí olè bá mi ṣiṣẹ́. So ìyẹn náà kọ̀ àwọn akọ̀ pé wá kí ló ṣe ẹ́. So kí ni ẹ wá bí Òṣùpá nínú wípé ó ṣe máa bá sàwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ àmọ́ kò ní aláyé pé ìyẹn ṣiṣẹ́ tiẹ̀ eléyìí náà ṣiṣẹ́ tiẹ̀ ni ṣé kán gbá ọ̀gá tiẹ̀ náà lójú ni mo náà gọ̀ ṣe ni mo kàn ní aláyé gbogbo ìtẹ́yìn ṣe pé ẹ lóògùn ẹ ní nǹkan kan epo lẹ́ máa fi yẹn sí. ẹ sọ bẹ́ẹ̀ fún ta ni. Fóṣùpá ó ní epo lẹ́ máa fi yẹn sí gbogbo ìtẹ́ máa ń ṣe lẹ́kùn yẹn máa fi ṣèpò ẹ má máa bìlì pé same word náà pé tẹ́ bá ti ríṣẹ́ fíìmù kan máa bìlì pé kò séèyàn lábẹ́òkúta. So àwọn náà gbogbo àwọn Sákéyèméjà lólodò gbogbo àwọn ẹrúkú ẹ jókòó wọ́n wá rí pé gbogbo wọn kàn sọ pé aláyọ̀ fún kankan rà kí má àwọn náà wá rí pé ó rà pé gbogbo àwọn ẹ̀ṣẹ́ Músílíù wọ́n rí pé gbogbo wọn dúró gbogbo wọn rí pé wọ́n ń bẹ̀ mí wọ́n á rò pé ọ̀gbẹ́ni ṣé ó ṣe níbẹ̀ náà mọ̀ mo kàn bọ́lẹ̀ ní stage yẹn ni mo kàn ń bínú lọ ni Múyìwá Adéjọbí àwọn ni PPR ń gbà yẹn àwọn náà wà ń bẹ̀ àwọn náà wá ṣà ń bẹ̀ mí mo á kúrò ń bẹ̀ ẹ mọ̀ mo ti kúrò ń bẹ̀ mo ti lọ pé jẹun kó n pàtì yẹn pé kó má dàbẹ̀ pé ó bá Òṣùpá jà ó tún bá Pàsó jà mo kàn kó n pàtì yẹn ni bàbá mo ti ń lọ o mo ti lọ jìnnà mo kàn rò pé ẹ wà mi ò tí ì achieve nǹkan kan bẹ́ẹ̀ rárá wọn ò tí ì mọ̀ pé wọn ò tí ì mọ̀ bí mo ṣe kíní tó mo kàn yẹn padà bọ̀ nìyẹn pẹ̀lú àwọn sàábé lẹ́yìn mi tán kàn ń bọ̀ báyìí wọ́n kàn máa fọ́n bí méjì nígbà tí gbèrò ṣe pọ̀ tó yẹn báyìí gbogbo ẹ̀ clear lọ́dún kìíní Òṣùpá kàn wò pé kí ló la gbogbo ọ̀nà ìmúkọ̀ ṣe ń bọ̀ báyìí ó kàn nìyẹn ẹ̀fílẹ̀ èmi ló jọ èmi náà mi ò lè gbárù ẹ̀ èèyàn kan ò lè fi mí pa mo ṣe bẹ́ẹ̀ tí mo kàn gbórí stage yẹn ni mo á dúró wọ́n á bẹ̀ sí ní kiri wọn èmi ló jọ wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá náwó wọ́n ṣe mi ò lọ síbì kan lọ tọrọ owó gbẹ̀mí kàn láìkí pé wọ́n mi lé làwòyẹ mi sí á wò pé mi ò sínú àwọn olórin tó ń tọrọ owó. Àlàǹgẹ̀rẹ̀. Ṣùgbọ́n àwòkọ́ kì í mo fẹ́ kí láì ní yàtọ̀ pé ọkọ̀ àyè tí mo sẹ́ẹ̀tì kankan wípé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ yín lórí mo máa ń ní pọ́blẹ̀mù láti ẹ̀bọ̀ ìyàwó wọn. Ìsílé tó wà tí kò sí jà ọ́ ní ìpẹ́sọ̀ àwọn èèyàn ní pé olórin ẹ̀ oníyàwó 15 wọn oníyàwó 100 wọn so ìyẹn lè máa ṣe ní gbogbo ìlú ṣe níyàwó 15 ṣe níyàwó 100. ẹ̀yìn bá kọ́kọ́ lọ South Africa first travel tí wọ́n kọ́kọ́ lọ nìyẹn tí mo sọ pé ṣe wọ́n yóò kó tí mo ń dúpẹ́ lọ́wọ́ òun lọ́rùn wọn bá òkú yẹn wá gbọ́ tó ìdílé wá báyìí. ó ní kí mo náà yẹ ọ́ fún ìgbà ọmọ ìlú ayẹyẹ ẹ̀ka ẹ mọ̀ pé ìdùnnú mi ni pé èmi máa ń rí flight lókè mi máa ń rí lókè pé àwọn aṣẹ́fẹ́ tí ìlú dábọ̀ láti kí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ mọ̀ mọ́ àwọn pé ṣe láyé mi náà fún mo mọ bí tí mo ti ń bọ̀ ìwọ̀ pé ìyá mi ò wọ bàbá mi ìwọ náà jẹ́ nǹkan tó jẹ́ ìrẹ̀yìn fún mi tí mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ tó pẹ̀lú ọpẹ́ yẹn ló jẹ́ kọ́nà yẹn wá tó wá là fún mi ní ìrìn àjò yẹn tí mo ráàánú gbà ní àjò àkọ́kọ́ yìí mo ráàánú yẹn gbà Ọlọ́run fi ṣínà fún mi tó lára fún mi so inú mi dùn South Africa ọkọ wa ń gún mi gbà yẹn ó dẹ̀ ní South Africa ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo ó yẹ kí o tiẹ̀ ń dùn bọ̀ ẹjọ́ náà máa rò sórí lọ́ọ́ máa sọ ẹni tí wọ́n ti sọ bẹ́ẹ̀ fáǹsì mi wọ́n tó ti ń ronú lọ́wọ́ tó wọlé láti Nàìjà ayé tí màmá lè kọ́kọ́ gbá mi láago ó ní àtọ̀dárídì ìwọ̀n nù wọ́n mọ́ láti ìlú balẹ̀ ẹ mọ̀ pé Nàìjíríà
bá gbọ́ HIV ní Nàìjíríà máa sá lọ wọn mọ́. Ṣùgbọ́n ní South Africa ẹ̀rùn ò ká kún. Ní Nàìjíríà sí àwọn máa ń dàpàrà tí nǹkan bá ṣẹlẹ̀ lẹ́yìn náà láì pé mo ní màlẹ́ríà. Àwọn àkàkọ́ máa ń sọ màlẹ́ríà yẹn ò lè sọ ní UK. Wọ́n máa fi lẹ́ẹ̀tì gbé yàn. Ìgbà wo ṣe ká màlẹ́ríà fún ní bíbà làwọn náà wọn ò ká HIV. Wẹ́n tó wá láti Nàìjíríà tó gbé HIV kò tó bẹ̀. O gbọ́dọ̀ fi okùn so mọ́ ẹsẹ̀ ẹ̀ nígbẹ́. Ayé tí bá pè yí pé ayé tí wàá lọ kọ́kọ́ gbá mi láago. Ó ní àtọ̀ndarídìí wọn lòun ọmọládé ló bá dẹ̀ jẹ. Wàhálà ṣọmọ tó jẹ́ màlẹ́ríà HIV ló ń jẹ́ màlẹ́ríà. Òun ni mo ṣe ṣèràró kí n má lọ kó màlẹ́ríà wálé fáwọn fámìlì mi. Àwọn olùkọ́ṣẹ́ lọ́ndà yìí. Kò sẹ́nì kankan tó kọ́ṣẹ́ lọ́ndà mi. Ṣé rí iṣẹ́ orin yìí? Ọ̀pọ̀lọpọ̀ íńtájú táwa olórin máa ń ṣe. Máa ní àkọ́ṣẹ́ orin nìkan, a máa ní àkọ́ṣẹ́. Òótọ́ ni pé àkọ́ṣẹ́ níbi kankan. Ṣùgbọ́n à ń kọ́ṣẹ́ lára àwọn èèyàn o. Kò sígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ orin àwọn kan la máa gbọ́ la máa fi bí ìjà ara. Mo ní mo bẹ̀rẹ̀ orin mi pẹ̀lú aláyọ̀ gospel singer. Ṣùgbọ́n lẹ́tà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ń bá mi sọ̀rọ̀ pé kind of orin tó ń fẹ́ kí n kọ tí mo bèrè fún ìmísí wọn máa tọ Christian Muslim tí o ti sẹ́yìn tó ṣe lóẹ̀rọ. So ni àfiwákì ìlú tẹ̀sí aláyọ̀ melody singer káwọn èèyàn lè gbọ́. Nígbà tí wọ́n fẹ́ máa gbọ́ orin yẹn tí mo fẹ́ máa kọ orin tó ti yàtọ̀ sí orin church lè ò ní parí. Mo máa ń gbọ́ orin ìṣẹ́sí bọ̀, mo máa ń gbọ́ live Táyé Ẹlẹ́sẹ̀yẹtẹ̀, mo máa ń gbọ́ live Ṣọlá. Live Ṣọlá ló hìtì ní gbogbo táìmù tẹ́mi bẹ̀rẹ̀ mi. Ṣọlá ní team tó tight, percussion everything tó tight tó ṣe dáadáa. Meanwhile, ẹ mọ̀ pé mo sọ pé mo ti tẹ̀lé Tóbi. Látara Tóbi mo ti wo bọ́ ṣe ń manage band yìí ni àwọn mistake tó ń ṣe. Báwo wọ́n ṣe ń kówó wọn náà ń gbàṣẹ́. Nínú nígbà tá a bẹ̀rẹ̀ meeting association lórin wípé lọ́mọ bí wọ́n ṣe ń charge. Ṣe sí gbọ̀ngàn mi fífọ́. Mo máa ń gbàgbọ́ pé tìbìtìrì lára ilé ayé. Bí ẹni bá ti wá tètè gbà àkọ́ náà pé ìrìnbẹ́ borí ló ṣe díẹ̀ tó tètè pípọ̀ àmàbá ti lọ. Ìwé orin Sáàmù sọ pé kí àwọn tí ń yọ mí lẹ́nu má ba lọ wípé àwa ṣiṣẹ́ òun rẹ̀. Bàbá mi náà wá kọ́ lórí bẹ́ẹ̀. Ó ní kí àwọn tí ń yọ mí lẹ́nu má ba yọ Ọlọ́run nígbà tí a bá ṣe mí ní òkú. Ṣùgbọ́n èyí ti gbẹ́kẹ̀ lé. So tó bá ṣe wá Ọlọ́run fẹ́ kó rí bẹ́ẹ̀. Nígbà tá a ṣe ọjọ́ òbí fún wòlíì olókìkí ní Prophet Israel Ọládélé Ògúngbẹ̀jẹ́lẹ̀ sísè wa. Àwọn olórin tó wà ń bẹ̀ tóbi 10. Sọ́kùnkùn tí ó ń yẹn lẹ́yìn mo Genesis wá lé fún padà nígbà padà. Ògbóni fọ́nà ló pè wá ní. Nítorí pé tèmi bá wà níbi kí èèyàn kẹfẹ́ tó ẹ̀. Èmi ò kí ń kú pẹ̀pẹ́ ìgbẹ́ lọ sí ṣòro. Wọ́n ní lábẹ́ lọ bọ̀ wá. Àkọ́kọ́ pé ó lọ́nà kan ní ìsìn plan. Ṣùgbọ́n tó ń gbé wá ń gbà yẹn nílẹ̀. Ilé rẹ̀ tí mo bá padà tọ́lọ́ jẹ́. Ilé rẹ̀ gan o. Bọ́mọ aláṣọ mi tó bá tún padà máa wà kísà o. Ilé rẹ̀. Èmi tí mo ti jẹun. Tí mo bá tún padà tọ́lọ́ jẹ́ wọ́n do your game. Olókìkí ọmọ tó sọ pé kó ṣubú. Ilé rẹ̀ tí mo bá padà ṣubú. Ọkọ ni fọ́nà lókè ọ̀rọ̀. Birthday mi máa ń fẹ́ ṣe 50th birthday. February 1st ni birthday mi kì í ká celebrate 50. Ó dẹ̀ ní orí sàfẹ́ celebrate 50 tó bá dọ́jọ́ birthday làwọn àṣọrí. A máa celebrate 50th birthday ní April 12 ní Ọbásanjọ́ Presidential Library láti máa ṣe wẹ̀gẹ́ lọ náà. Pẹ̀lú àwọn olólùfẹ́ wa, àjọ ni Ọlọ́run gbogbo tó fún wa ní oore ọ̀fẹ́ láti rí 50 ọdún. Ìwé wa bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti Amẹ́ríkà, Canada, UK, gábániyàn Ọlọ́run. Ẹlòjọ́ mẹ́ta yẹn àti Pàṣọ ṣiṣẹ́ kan. Ìgbìyànjú ẹ̀dá o ló ń fa sábàbí ire. Ọ̀tọ̀ làyàn mọ́, ọ̀tọ̀ ṣáá ní kádàrá o. Àmọ́ ìgbìyànjú ẹni ló ń gbé ní dépò ọlá. Ìgbìyànjú mi lórílẹ̀ Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́. Ẹnìkan ló sọ pé òun fẹ́ la o. Ó wá ronú àti la o. Kò dẹ̀ prepare for la ẹ̀ sọ fún àlá ló ńlá. Ó ṣàdí lágbẹ́ o. Ó tagurọ́ lọ́fà o. Ó wá lọ gbẹ́nu sídìí ọ̀pẹ ó ń retí kóró. Ó wá ń pariwo kóró kóró kóró. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí n mọ̀ wípé béèyàn ò bá korí ọlá wáyé ó lè lọ́lá o tí ò bá ti dúró ìgbìyànjú. Tí ò bá ti dúró ìgbìyànjú. Bẹ́ẹ̀ ni ta ló wà ń bẹ̀ nígbà tá à ń kọ́ kádàrá kẹ́nìkan máa wá sọ fẹ́ nìkan ò mórí ọlá wáyé. Àfi téèyàn bá ti rora ìpín tó ò bá ti dákẹ́ ìgbìyànjú tó ò dúró ní ìgbìyànjú tó ò dẹ̀ dákẹ́ àdúrà ibi tí wọ́n bá fẹ́ dé ó máa débẹ̀.
pẹ̀lú ìgbìyànjú àti àdúrà ó máa débẹ̀ ṣùgbọ́n wọn ẹlòmíì wọn ò ní gbègbèsẹ̀ torí pé àwọn kan ti ń sọ pé wọ́n ti gbàgbọ́ àwa náà ti gbàgbọ́ bẹ́ẹ̀ kan lánàá kan a rò pé lágbájá nìkan ló máa dáa fún tó bá dáa fún lágbájá làwọn máa jẹ lábẹ́ lágbájá yẹn lágbájá táwa ń rògbà tá a kéré yẹn kó máa dáa fún síwájú wa Ọlọ́run ló ń tò. bẹ́ẹ̀ni. so ìgbìyànjú pẹ̀lú àdúrà ó máa ń help. Aláwọ̀ Melody Singer lẹ ti ń gbádùn látàárọ̀ April 12 ni wọ́n fẹ́ celebrate birthday wọn ní OOPL a sì ń retí ẹ̀yin náà tẹ̀ ń wò wá. fún ọ̀gá wa ni a tó lè ṣe ọ̀gá mi ni wọ́n mo ti ṣe àwọn event mo ti gbé wọn wá rí ọ̀gá mi ni wọ́n tí wọ́n ń ṣe dáadáa ṣùgbọ́n wọ́n máa ń fọ́nbù lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n fọ́nbù bóyá ká pàdé lóde kán máa fọ́nbù wọ́n máa fọ́nbù mọ́ tá bá gbà fún wọn bàbá nínú iṣẹ́ orin tá à ń ṣe yìí ẹlòmíì ti ń kọrin 40 years ago wọ́n bá béèrè pé rẹ́kọ̀dù mélòó ló ṣe máa lóun ṣe rẹ́kọ̀dù 2 rẹ́kọ̀dù rẹ̀ ni wọ́n fi ń gbọ́ ẹlòmíì ti ń kọrin síwájú èèyàn tó blow táwọn èèyàn mọ̀ táwọn èèyàn dẹ̀ tí mọ̀ tó tí Ọlọ́run bá wá gbéyàn sókè kò mí pé èèyàn dáa ju àwọn tó kù lọ kò mí pé Ọlọ́run gbé sókè wá gbà fún ẹ pé ọ̀gá wa ni ẹ́ tá bá fẹ́ wo age wise kò ṣe pé bí ẹ jù wá lọ bẹ́ẹ̀ yẹn náà kò ṣe pé bí ẹ jù wá lọ bẹ́ẹ̀ yẹn rárá o ṣùgbọ́n tá bá ti wá gbà fún pé ọ̀gá ni yín nǹkan tó ń ṣe tí mo sọ pé máa ń fọ́nbù ẹ̀jẹ̀ mẹ́yọ̀ kan wá ń bẹ̀ nígbà tí Sọjí Ọmọ́táyọ̀ tí ó ń ṣòkú yẹ wọ́n ṣe artist night àwa jókòó àwọn èrò pọ̀ ń bẹ̀ tó mò ń bá èmi ń bá aláyé kan sọ̀rọ̀ nígbà táwọn ń wọlé yẹn tó bọ́n ṣe wá ń wọlé èmi Dáre Melody Ajídára Ṣẹ́gun Nábì lájọ jókòó bọ̀ ẹ̀yìn báyọ̀ kan sọ̀rọ̀ nínú àwọn aláyé tó wà ní pátì yẹn so bọ́wọ̀n yẹn ṣe àwọn yẹn dìde wọn ṣe tó á lè láàárín àwọn èrò lọ́ọ̀kan tó ń wà Aláyọ̀ ìwọ ò lè dìde kó káwọ́ sókè àbí ó rọ̀ǹgì láti gbà yẹn kí ni ẹ máa ń bí mi nínú gan-an wọ́n máa ń bí mi nínú gan-an bọ́ mo kọ̀ dìde mo wá ní ọ̀gá wa mo sọ fún ọlọ́ọ̀kan ọ̀gá wa tó á lè bọ̀ létà mo wá ń ro kíní ẹ̀ pé insult ni níjọ́ tẹ́ tí ń kọrin mi ò délé yín pé ẹ wá bá mi gbọ́ bùkátà yìí bàbá bí èèyàn kan bá sọ pé òun ní owó tó wà gbọ́ bùkátà fámìlì tiẹ̀ ni n bá ní 5,000 lákàùntì mi Dangote ò lè forúkọ ẹgbà 5,000 tó wà lákàùntì mi owó mi èmi mo ní owó tiẹ̀ ni tó tá bá wá ríra wa tá bá ń pọ́nra wa lé náà olóyìnbó sọ pé respect the machine reciprocal láàárín ọ̀pọ̀ èrò èmi náà táwọn èèyàn ń pọ́n mi lẹ́yìn Aláyọ̀ ò lè dé kó káwọ́ sókè àbí ó ràn bí Pasuma kan tó bí ọ̀rọ̀ títí wọ́n kọ bí ebe ṣeré dáadáa. ní àìgbọ́ra ẹni yé ní nǹkan tó ṣẹlẹ̀ láàárín yẹn ẹ mọ̀ pé nígbà tí mò ń sọ̀rọ̀ sí mò ń dárúkọ àwọn olórin kan pé mò ń gbọ́ orin wọn bẹ́ẹ̀ni níwà gbogbo àwọn tí mo dárúkọ yẹn ọ̀rẹ́ ni wá kò sọ pé mi ò já Láyọ̀ tí mò ń jẹ́ mọ́ ó ní mò ń gbọ́ orin wọn mò ń fi ń build ara mi irú nǹkan tí Táyé Currency sọ nìyẹn so kò dẹ̀ sẹ́nì kankan tó máa bẹ̀rẹ̀ orin tó máa ní òlọ́gàá ó máa ní àwọn kan tó ń gbóòórùn wọn tó kọ́kọ́ fi ń build kò sọ right thing kò sọ wrong thing ní tí èèyàn bá fẹ́ sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o ò ní sọ pé ọ̀gá tiẹ̀ ó wu ẹnìkan ọ̀nà wrong bẹ́ẹ̀ mistake tó ń ṣe ń bẹ̀ Táyé Currency tó ṣe ń bẹ̀ ni pé òótọ́ ni nǹkan tó sọ o kò sólórin kan tó fẹ́ kọrin kan tí ò ní kọ́kọ́ máa wọ àwọn kan pé mo dẹ̀ láìkì bí lágbájá ṣe ń ṣe eléyìí máa ń bẹ́ sókè yìí o mo dẹ̀ láìkì bí eléyìí máa ń lu ìlú gángan tiẹ̀ o gẹ́gẹ́ bí náà sọ fáwọn onílù nìkan máa lu irú ìlú yẹn o ṣùgbọ́n kò wá ní jẹ́ pé ẹni tó jẹ́ pé ọ̀gá tiẹ̀ ló máa sọ irú sítórì yẹn kò ní sọ sítórì yẹn dérò ọ̀rọ̀ Pàṣọ ó lè lo ẹlòmíì kí Wonderlu wá fẹ́ sọ̀rọ̀ ńsìn kó máa fi mí ṣàkàwé kan ó kéré mi nìyẹn ó kéré mi nìyẹn kò gbọ́dọ̀ dán lọ màmí ẹ pàdé mọ́ kò gba ẹnu ọmọ tó bá máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó lè máa sọ pé olórin o a máa wà àwòkọ́ṣe àwọn kan àwòkọ́ṣe wọn yẹn kò míì pé wọ́n jọ̀gá wa o gbogbo àwọn tí mo dárúkọ Táyọ̀ Ẹlẹ́sẹ̀ Mẹ́ta o Ṣọlá Ọ̀gbẹ́ o Ṣẹ̀síbọ̀bọ̀ o Wọlé bàbá mi ọ̀rẹ́ mi ni gbogbo wọn. kí Wonderful Lily wá sọ̀rọ̀ yẹn ń sìn. kí ó máa wá sọ pé nígbà yẹn èmi kò gba ẹnu tiẹ̀ èmi tí mo lè sọ nǹkan mi ni mo lè sọ ṣé Pàṣọ ti sọ́rí fún ló ṣòun ṣe sọ bẹ́ẹ̀ so ibi tó fi rọ́ǹgì nìyẹn. àwọn fújì tèmi ń gbọ́ tí bá ti gbọ́ Sheffield Pàṣọ ni mo máa ń gbọ́ jù bá ti gbọ́ Sheffield torí Sheffield àwọn orin tí wọ́n bá kọ ńgbà mi èmi máa mú màá tó wá yí màá rò papọ̀ fi kọ gospel
mi máa ń gbọ́ Ṣẹ̀fí máa gbọ́ Pàṣọ fújì méjì tèmi máa ń gbọ́ nìyẹn mi ò ń gbọ́ Òṣùpá mo like Òṣùpá Pàṣọ Ṣẹ̀fí àti Pàṣọ nìkan tèmi máa ń gbọ́ nìyẹn. ẹ kàn like Òṣùpá ní ẹ̀ ń gbórin ẹ̀. mi ò ń gbórin wáyé ó mọ́ ẹ fi gbórin tí ọgbẹ́ni fi mílẹ̀ àyè mélòó mo ní tó fẹ́ máa fi gbọ́ orin. Aláyọ̀ Melody singer lẹ́gẹ́lẹ́gẹ́ olórin ìgbà kan lè pe lẹ́gẹ́lẹ́gẹ́ ìṣe lẹ́gẹ́lẹ́gẹ́ wá. aṣọ tí mo wọ̀ ló jẹ́ kó big bẹ́ẹ̀ identity mi nìyẹn. ẹ̀yin tí ẹ fẹ́ ṣe event gidi tẹ̀ ń wo lóore tó stand out tó wà unique náà ẹ̀yin gan mọ̀ ẹ sọ àwọn social media handle yín. Gbogbo social media handle mi orúkọ kan náà ló wà ní gbogbo ẹ̀ Aláyọ̀ Melody Singer International international ẹ̀ ó kọ̀ jẹ́ INTL lórí Instagram Aláyọ̀ Melody Singer International no space lórí Facebook Aláyọ̀ Melody Singer International no space lórí TikTok Aláyọ̀ Melody Singer International no space lórí YouTube Aláyọ̀ Melody Singer TV and lórí gbogbo platform tí wọ́n ti ń gbọ́ orin pátápátá ẹ kò type Aláyọ̀ Melody Singer lórí gbogbo platform tí wọ́n ti ń gbọ́ orin ẹ kò type Aláyọ̀ Melody Singer ó máa gbé àwọn orin wá fún yín. ní àkótán yẹn mo fẹ́ really appreciate yín gan torí mo ṣètò kan fún bàbá kan Mọ̀jídé Àjàní lọ́dún tó kọjá Aláyọ̀ Melody Singer ló ń wo interview yẹn. obìnrin lọ sóde mẹ́ta pọ̀ ní sátidé kan ò kọ́kọ́ tètè mọ̀ bó ti wọ ẹgbẹ́ tí à ń wí aráṣọ ti ya Mọ̀jídé o àtúnra ti ya àbọ̀ lọ́rẹ̀ pàtí mẹ́ta pọ̀ ní sátidé kan aago 12 òru làlá ti ká ń darí wọlé. orin wà lẹ́nu bàbá Mọ̀jídé Àjàní bí wọ́n ṣe dàgbà tó ohùn wọn sì wà ń bẹ̀ 88 years. ohùn yẹn wà ń bẹ̀ kò tí ì kò padà. ẹ dúró ẹ má bínú àwọn onítẹ̀yìn nǹkan yẹn ṣé wọ́n ń compose ẹ̀fẹ́yìn náà ni. ọpọlọ orin wà ní agbárí gan. lórúkọ ara ẹ̀mí fúnra mi màá produce rẹ́kọ̀dù fún bàbá. wọ́n dẹ̀ gbé bàbá yẹn wọ studio tán ṣe dáadáa fún wọn mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan Aláyọ̀ kò ní bàjẹ́ o. ẹ bá ti wá pé Mọ̀jídé Àjàní ẹ máa fi Afamako sí. Afamako báwo lọ ilé gẹ̀ẹ́tì yín tó máa fẹ́ gẹ̀ẹ́tì yín. wọ́n máa fẹ́ gẹ̀ẹ́tì mi lórí gbogbo social media platform mi náà nìkan ti díẹ̀ mi lórí Instagram bọ̀ kọ́ máa díẹ̀ mi lórí Facebook mi ò ń sọ̀rọ̀ Facebook o. ẹ kàn máa ń post síbẹ̀. a máa ń post Facebook ni o bá báyọ̀ sọ̀rọ̀ ní Facebook o ń ṣàwà ló ń bá sọ̀rọ̀ Facebook à ń sọ̀rọ̀ Facebook Instagram nìkan Instagram and account tí wọ́n dẹ̀ verify náà ni lórí Facebook náà account tí wọ́n verify nìkan náà ló jẹ́ account wa so tó bá wá fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ lè send email sí alayomelodysingers01@gmail.com ẹ lè send email a máa dá yín lóhùn so ẹ lè bá wa sọ̀rọ̀ lórí Instagram náà Aláyọ̀ Melody Singer International verified account ni o tí wọ́n verified a máa dá yín lóhùn. ẹ ṣé gan Aláyọ̀ Melody Singer more anointing more inspiration mo appreciate yín gan nínú àwọn tí ò kì í fètò ìṣeré Aláyọ̀ jẹ́ kan nù wọn and wọ́n really support ètò yìí gan ẹlẹ́nu ọjọ́ mẹ́ta náà la ṣe interview fún Landoma tó sọ̀rọ̀ yín. ẹ̀yin wa Aláyọ̀ ń tẹ̀ ṣẹ́mọ̀ òye lọ́ bá ṣeré pa lórí stage wa lórí stage yẹn. ìbádọ́ serious láti bẹ̀ iṣẹ́ wọn máa di nǹkan tí àwọn èèyàn kà kún. ó dà ẹ ṣé gan Aláyọ̀ Melody Singer a kú palẹ̀ mọ́ April 12. April 12 ọjọ́ ìbí mi lágbára ẹ celebrate ni o. ẹ já celebrate Aláyọ̀ bí gbogbo ẹ bá ṣe ń lọ náà ẹ máa rí lórí platform wọn ẹ máa rí lórí platform tiwa náà lágbára Ọlọ́run ẹ ṣé gan Aláyọ̀ Melody Singer thank you very much. Ikú mẹ́rin láyé ni ọ́, ikú mẹ́rin ni ṣúgà ní.